Welcome, good morning, good afternoon, good evening, wherever you are listening to me from. Thank you for watching all our videos. Thank you for your likes. Thank you for your comments. We appreciate you. Honestly, we appreciate you. And if you're new here, we're happy you find us. Please do not forget to hit on that notification button. Do not forget to hit on that notification button so that you will not miss out on our next and upcoming videos. Kabiasi Baba wa ojaja Enitan Ogunwusi ọmọ ojú bejú lérù ọmọ onínú funfun alálà funfun gbòò kanlẹ̀ ọba ọ̀nìrìṣà níbi ojúmọ́ ti mọ́ wáyé Ifẹ̀ òòyè níbi tí ojúmọ́ ti mọ́ wá sáyé bàbá mi ò pèrè yín fúkú mi ò pèrè yín fárùn mo pèrè yín towótowó mo pèrè yín tọlátọlá mo pèrè yín tọrọtọrọ mo pèrè yín tẹ̀mí gígùn kábíyèsí o ọba aláyélúwà ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba bàbá wa ọ̀jájá Enitan Ogunwusi kábíyèsí o mo yíká ọ̀tún mo yíká òsì o mi ò rọ́ba fín o nítorí arọ́ba fín òun lọ́ba pa kábíyèsí ìdí tẹ́ ṣeré mi ọmọ yín láàárọ̀ yìí mo wá láti wá bẹ̀bẹ̀ lórúkọ olórí ìyá ọmọ yín ìyá tàdéníkáwò olórí sílẹ̀kùn ọlá Naomi torí tiẹ̀ ni mo ṣe wá láàárọ̀ yìí tí mo ṣe wá bẹ̀bẹ̀ mo wá bẹ̀ yín ni kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ jèbùrẹ́ àgbà tí ò bínú òun lọmọ ẹ pọ̀ jọjọ o àgbà tí ò bínú òun lọmọ ẹ pọ̀ jọjọ o kábíyèsí bàbá wa ọmọ Yorùbá bàbá ọmọ káàárọ̀ oòjíire ọba olórí ọba ládéládé nílẹ̀ Odùduwà kábíyèsí o bàbá mi ò jájá Enitan Ogunwusi o kábíyèsí o mo rọ̀ yín mo bẹ̀ yín lórí ti olórí sílẹ̀kùn ọlá lórí ti ìyá tàdéníkáwò mo rọ̀ yín bàbá mo bẹ̀ yín tológun mo bẹ̀ yín tìjòyè mo bẹ̀ yín tẹ̀ṣọ́ mo bẹ̀ yín mo fi gbogbo tó mí àti tí ò mí mo fi bẹ̀ yín kẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí bàbá ẹ mọ Naomi dáadáa kò sẹ́ni tó lè júwe Naomi fún yín kò sẹ́ni tó lè júwe ìyá ọmọ yín fún yín kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ fún yín ẹ̀yin mọnú ẹ mọ̀ òdí ẹ mọ̀ta ẹ̀ nítorí pé ẹni tó bímọ fún yín ti kúrò lálẹ́ ẹni pàápàá jùlọ ẹ mọ̀ wípé inú obìnrin nínú mímọ́ ẹ̀dá ni ẹ mọ̀ wípé ó fẹ́ràn kó máa ran àwọn ọmọdé lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀ wípé ó fẹ́ràn kó máa ran àwọn ọmọdé lọ́wọ́ bàbá ẹ má jẹ́ kó oore ó dibi fún Naomi ìsílẹ̀kùn ọlá ẹ má jẹ́ kí oore ó dibi fún ẹ má wo níran kó dùn ayé ó gbé lọ ẹ dákun gbogbo tó mí níṣẹ́ yín odò ayé ò ní gbé lọ ọmọ aráyé ò ní rí yín mú orí ìtẹ́yìn yẹn pẹ́pẹ́pẹ́pẹ́ mẹ́ gbogbogbò mẹ́ fi kú parí fẹ́rẹ̀ kìjọ́bì bàbá àtọmọ tó dáa àtọmọ tí ò dáa olódùà ó ti fi gbogbo wọn sí kakọ yín wọ́n dẹ̀ ní àkìímọ̀ rìn kórí mami tó ṣe bí òwe mi ò tó pòwe níwájú ẹ̀yin ọba mi ò tó pòwe lẹ́yìn iwájú bàbá mi ọ̀jájá Enitan Ogunwusi ẹ dákun torí Ọlọ́run bàbá arọ̀ yín ni gbogbo abiyamọ orílẹ̀-èdè yìí à ń bẹ̀ yín gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá à ń bẹ̀ yín ẹ bá wa dá sọ̀rọ̀ ìyá mọ̀ wípé kì í mọ̀ sí ṣùgbọ́n bàbá àfẹ́kẹ́ bá wa dá kirimiti sí àfẹ́kẹ́ bá wa fi gbígbọ́ ṣaláìgbọ́ àfẹ́kẹ́ bá wa dìde kẹ́ ẹ lo agbára yín kẹ́ ẹ lo ipò yín ẹ má jẹ́ kí olóore ó kú sípò ìkà bàbá ẹ má jẹ́ kí olóore Naomi kó kú sípò ìkà ẹ má jẹ́ kí inú re Naomi kó tẹ́rì
ẹ má jẹ́ kó gun ayé ó borí ẹ̀, ẹ má jẹ́ kó gun ayé ó bòyá àtàdé ní káwò, ẹ má jẹ́ kó gun ayé ó bòyá àtàdé ní káwò. Mo bẹ̀ yín, mo rọ̀ yín bàbá, mo bẹ̀ yín, mo rọ̀ yín bàbá, mo kéré láti wá síwájú yín, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wò wípé obìnrin ni gbogbo wa, gbogbo àwa abiyamọ tí a jẹ́ obìnrin nílẹ̀ Oòduà, nílẹ̀ Yorùbá, à ń bẹ̀ yín, à ń rọ̀ yín wípé ẹ bá wa dá sí i. Àní àmọ́ gbogbo wa la mọ̀ wípé ọ̀rọ̀ yìí kì í sí kankan tó wà ń bẹ̀. Oore lobìnrin ṣe. Bàbá ẹ má jẹ́ kó oore ó di bímọ lọ́wọ́. Abẹ̀yìn ẹ wo ti Oríyọmí Hamzat náà. Oore lórí Hamzat ń ṣe. Oríyọmí Hamzat ó kì í rí ìyà ènìyàn sójú. Bàbá ẹ má jẹ́ kí ìránṣẹ́ méjì ẹ má jẹ́ kán bógun lọ. Ẹ má jẹ́ kí ìmọ̀ta ó ṣẹlẹ̀ wọn lórí, ẹ má jẹ́ kó gun ayé ó gbé wọn lọ. Bàbá mo rọ̀ yín ni, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Bàbá wa, ẹ̀yin ni bàbá wa nílẹ̀ Oòduà, ẹ̀yin ni bàbá wa, ẹ̀yin ni bàbá ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni bàbá ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí olóore kó kú sípò ìkà. A rọ̀ yín ni, a bẹ̀ yín ni tẹ́ ẹ lè ṣe ni. Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, kí ènìyàn ó ṣe èèyàn lóore kó wá dẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n torí pa fẹ́ ṣe ni lóore. Kí ènìyàn fẹ́ ṣe ni lóore kó dẹni tó wà ní prison torí pé ó fẹ́ ṣe ni lóore. Bàbá oore ò ní didi mọ́ yín lọ́wọ́. Ẹ ṣàánú wa, ẹ ṣàánú àwọn obìnrin, ẹ ṣàánú abiyamọ. Ẹ má jẹ́ kó di nǹkan tá à ní rẹ́ni ṣe wá lóore mọ́. Ẹ má jẹ́ kó débi tá à ti ní rẹ́ni ṣe wá lóore mọ́. Ẹ má jẹ́ kó jẹ́ kí àwọn aláàánú kó sá fún wa. Níbi tá ń bọ̀rọ̀ yìí lọ báyìí kó àmà nírà láàánú kankan mọ́. Ọlọ́run mà ní jẹ́ ká láàánú ó sá fún gbogbo nílẹ̀ Yorùbá. Bàbá àwọn kan máa ń kó sábẹ́ ọ̀rọ̀ yìí, wọ́n máa fẹ́ káwọn olóore ọmọ Yorùbá ó sá lọ. Wọ́n máa fẹ́ kẹ́yìn kankan ó ṣèyàn lóore mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá ẹ dìde, ẹ tagìrì, ẹ ṣàánú àwọn obìnrin, ẹ ṣàánú àwọn obìnrin tá à ń tí ọwọ́ òsì sábẹ́. Ẹ ṣàánú abiyamọ, ẹ ṣàánú gbogbo obìnrin orílẹ̀-èdè Yorùbá, ẹ ṣàánú gbogbo obìnrin ilẹ̀ Yorùbá. Arọ̀yìn abẹ̀yìn ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódò dẹ, ọ̀rẹ́ mẹ̀kúnnù, ẹ kì í rí yẹ̀yàn sójú ààrẹ, ẹ kì í ràyàn sójú ó pẹ́ tá a ti mọ̀ yín o, ẹ kì í bá wọn ṣègbè lẹ́yìn ebita o, ẹ kì í dúró sẹ́yìn alábòsí o. Bàbá máa fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́, ẹ lo gbogbo agbára yín, ẹ má jẹ́ kí àwọn olóore ó jìnnà sí wa. Ẹ bá wa dá sí ọ̀rọ̀ Naomi àti Oríyọmí, ẹ bá wa fọgbọ́n ètò tòlótó, ẹ bá wa bá wọn ṣe kọ́ rìlíìsì wọn. Oore ni wọ́n ṣe, ẹ má jẹ́ kó oore wọn ó di bí bàbá. Abẹ̀yìn ààrẹ bàbá wa ààrẹ tí a nílẹ̀ Yorùbá, ọmọ olódò dẹ, bá mi Bọ́lá Ahmed Tinubu. Abẹ̀yìn arọ̀yìn, arọ gbogbo àwọn àgbààgbà Yorùbá, gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dìde, má jẹ́ kí káwa mẹ̀kúnnù ó jìyà kú. Àwọn kan ti kó sábẹ́ ọ̀rọ̀ yìí, ẹ dìde, ọmọ Yorùbá ẹ dìde, àgbààgbà Yorùbá ẹ dìde, ẹ bá wa dá sọ̀rọ̀, ẹ bá wa fi tùbínú bí ṣe. Àfẹ́ ìjà, àfẹ́ ọ̀tẹ̀, àfẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ṣùgbọ́n ẹ má jẹ́ kán dí àwọn olóore mọ́ wa. Torí nígbà tí èèyàn bá dìde tó lóun fẹ́ máa fún àwọn tí ó kù díẹ̀ káàtó ní 5,000 tó wá dibi tí wàhálà ti dé táwọn kan wá kó sábẹ́ ẹ ṣàánú àwa mẹ̀kúnnù, ẹ jọ̀ọ́ ẹ dìde o, ẹ bá wa tú Naomi sílẹ̀ àti Oríyọmí, ẹ ṣàánú wa. Ebi ò ní pa yín, ìyà ò ní jẹ yín. Arọ̀yìn abẹ̀yìn ni àṣegbéraga o. Ẹ bá wa dìde, gbogbo bàbá lẹ̀ Yorùbá abẹ̀yìn o. Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o, ẹ bá wa bẹ̀ wọ́n o. Gbogbo àwọn tó bá wà nídìí ọ̀rọ̀ yìí, ẹ bá wa bẹ̀ wọ́n. Abẹ gbogbo ẹ̀yin agbófinró, a mọ̀ wípé ẹ̀yin agbófinró ilẹ̀ Yorùbá, ẹ̀yin agbófinró Nàìjíríà, ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun. A mọ̀ wípé peace lẹ̀ ń fẹ́, a mọ̀ wípé ọ̀rẹ́ aráàlú ni yín. A fẹ́ kẹ́ ẹ bá wa fi òtítọ́ bá wa fi ṣiṣẹ́ eléyìí. Oore lobìnrin ń ṣe, oore lóríyọmí ṣe, oore ni olórí sílẹ̀kùn ọlálà omi ṣe. Ìyá Tadéníkáwò, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, a rọ̀ yín abẹ̀yìn, ẹ má jẹ́ kí àwọn ẹni ibi, àwọn ìkà, ẹ má jẹ́ kí wọ́n kó sábẹ́ kọ́ má bàa lé olóore mọ́ wa, kọ́ má bàa
lé aláàánú mọ́ wa kó má bàa lé àwọn olóore wa sẹ́yìn fún wa ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni o abẹ̀yìn bàbá mi Ọ̀jájá Enitan Ogunwusi bàbá tadé ní káwò abẹ̀yìn ni arọ̀yìn ni ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́ kábíyèsí o ẹ fojú àánú wo olórí sílẹ̀kùn ọlá ẹ fojú àánú wo olórí sílẹ̀kùn ọlá ẹ fojú àánú wo ìyá tadé ní káwò abẹ̀yìn arọ̀yìn ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kó ore ó dìbì fún ẹ má jẹ́ kó ore ó pìrì fún ẹ má jẹ́ kó ore ó kú sípò ká ẹ ṣàánú wa abẹ̀yìn ni gbogbo àwa abiyamọ ilẹ̀ Yorùbá à ń rawọ́ ẹ̀bẹ̀ à ń bẹ̀yìn aláṣẹ wa à ń bẹ̀yìn adarí wa wípé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó ore ó kú sípò ká.